lọ́kọ̀lé àbí mi ò lọ́kọ̀lé ṣó ti yẹyin ṣé níbẹ̀ ṣé níbi yìí mo fọ́ igan gbàdúrà ní mundia o mo fọ́ igan mo pretty mo ga mo tún sí gbẹlẹ̀. Sàámú ìfẹ́ mi will you marry me? Say yes, 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 say yes. Ọmọ aládé wúrà tó èèyàn mélòó ló sì. 17 ni sà. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. Oṣù bá tán mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. Oṣù bá parí mo fẹ́ gbowó mi. SAAMU ALAJO. SAAMU ALAJO. Máa gbowó mi. Wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn. Máa gbowó mi bó pẹ́. Má gara wájú ti bí fún wọn lówó wọn. Máa gbowó mi bó pẹ́. Jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré. Sàámú ṣíkà àjọ fún mi lówó mi. Olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámú fún wọn lówó wọn. Kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀. Brother, kí ló ń ṣègbọ́n ní ìbá ìtòrí Ọlọ́run? Mo ló ní wá bí mo dẹ̀ ti ń pàgọ́ ẹ̀ òdẹ̀ gbé kọ́ọ̀lù òyìnbó ìgbẹ́ díẹ̀ rẹ̀ máa ń gbọ́ nínú ọ̀rọ̀ òyìnbó pọ̀ jù. Ó dàbí pọ́n sílẹ̀kùn ilẹ̀. Mr. Lọ́nrẹ́, ẹgbọ́n Lọ́nrẹ́. Torí ẹ̀ náà ni mo ṣe fẹ́ gọ̀kadà mọ́ kẹ́mi lè fẹsẹ̀ rin. Ẹ wá wọlé nígbà. Wọlé síbò kí ló ṣe yín ká tó gbé mi ṣé mi sọ fún pé mo ń kánjú ni. Ní kí ni gbàtà wa ń kánjú nǹkan ṣé mi ò sọ fún yín kí tó gbé yín tẹ́lẹ̀ pé èèyàn méjì ni máa gbé ni. Èèyàn méjì lè máa gbé lórí èlò ní kí ni. Lórí èlò báwo ṣé máa san 1000 gbà yẹn. Àbí mo ti san 1000 débò. Tẹ́ bá ti lè san ẹ wá jókòó tí ń gbàre ẹ wá jókòó jọ. Tó bá ṣe bá gbé èèyàn méjì ṣe sọ́jálẹ̀ àbí kó pa àwọn ọbẹ̀ jẹ tó fẹ́ fòyọ nínú ilé kó sọ pé kó wá sọ fún mi pé báyìí ni mo ṣe rí kí ló ṣe mí. Ṣé mi sọ fún yẹn owó góyàn tó fẹ́ gbé mọ́ mi? Ṣé kí máa lọ? Ẹ wá jókòó tí ó gbà yín ẹ jókòó tí ń dàdé. Wọ́n jókòó síbo. Wọ́n jókòó síbo. Gbọ́lágadé tòsí bí ni mo lọ kí n ṣe tinú lọ́n lọ́n. Ẹ jẹ̀bi. Kò sí wàhálà ẹ jókòó gbà. Ẹ jẹ̀bi. Ẹ̀sùn o. Ẹ̀sùn wọn dáadáa. Ẹ̀sùn o. Wọ́n ti sọ fún yín pé méjìlá máa gbé tẹ́lẹ̀ lórí ẹ̀dígbé lórí. Kí ló ṣẹlẹ̀ sí ta kí ló ṣe wọ́? Ọlọ́run irú kí ni gbogbo ilé ìgbà yìí? Ẹ fà farabalẹ̀. Kí lè léyìn gan-an? Ẹni sùn. Ọlọ́kadà lè yóò dá. Mo fẹ́ ṣubú ni. Ẹ̀gbọ́n Gbọ́lágadé àkọ́kọ́ lẹ sọ pé ń lọ. Adébẹ̀ ẹ bọ́lẹ̀. Gbọ́lágadé ẹ̀kejì lélẹ̀. Last Gbọ́lágadé dẹ̀ la wà yìí. So ẹ bọ́lẹ̀ ń sìn. Mi bọ́lẹ̀ bí. Gbọ́kọ̀ níyì ni mo dẹ̀ ń lọ sìn. Kí ni gbogbo orí burúkú ìbáyọ̀ ọlọ́kadà? Ṣé tó wípé mi ìlówó mi ti máa fi gọ̀kadà mi lè ṣiṣẹ́ báyìí fún mi? Kó dà náà. Kódà. Ẹ mọ̀ tó ṣẹlẹ̀ ẹ farabalẹ̀ gbogbo ẹ̀ ní máa yanjú kò yẹ yín jẹ tẹ́ ẹ bá fẹ́ mi fúnra mi lè fún yín. Ẹ̀gbọ́n kórì burúkú lọ́jà ẹ̀ já wèrè ni mo bá yín sọ̀rọ̀ ni. Ẹ̀gbọ́n ibo lẹ ń lọ ní Gbọ́kọ̀ níyì gangan. Ibi tí sista ìbá ń lọ àtàwọn kinní ni mò ń lọ. Olórí burúkú ni ẹ kò ṣe bọ́ ọ̀tẹ̀ kó wèrè náà. Kí ni? Á ti mọ orú yìí. Bẹ́ẹ̀ ṣe máa ń bọ́ ha nìyẹn torí nǹkan tẹ̀wí ẹ fẹ́ kú síbẹ̀ ẹ jẹ́ máa kú síbẹ̀ náà. Wá má ṣe pé fẹ́ mi o
èmi yẹn ti kéèyàn ṣe pẹ́fẹ́rẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ máa gbé nǹkan ẹ̀ láhùn òṣì. tóbi wọ́n ti sọ bẹ́ẹ̀ wọ́n ní gbogbo ṣìkìṣìkì ilẹ̀ ni ó padà jẹ́ tó Saheed Òṣùpá ti kọ́ lórí òní erùpẹ̀ ní ìwọ sì padà dérùpẹ̀ pẹ̀lú gbogbo àwọn ọ̀bẹ́jì rẹ̀. ẹ̀gbọ́n ilé ìtẹ̀sọ̀ yẹn ti tó ó ti yé yín ẹ fún mi 500 ẹ yẹ kí n máa lọ tèmi. wo tó bá fúnyàn ní àwọ̀dù béèyàn ṣe ń pákéjì ọyàn mo fún ẹ. ẹgbẹ́ fẹ́mi ló wá jẹ́ kí n máa lọ náà kí ni mo gbé lé náà. orí yìí ti burú. owó tẹ ọyàn pàpàpà bíi pé wọ́n ń sun àgbàdo. èwo ti yín ẹ ṣe. ẹ̀gbọ́n ṣe ń wá èmi ni àníkẹ́ fẹ́mi lówó kí n máa bá tèmi lọ. èkìní ó gbèmí dígbọ́kọ̀ nìyí. ẹ fẹ́mi 500 máa change ẹ̀ fún yín o. ìwọ náà fún mi ní 250 máa change ẹ̀ fún ẹ. ẹ má wọ̀rí ẹ mú 500 yẹn wá kẹ́ wá gba change. lọ fún mi 250 náà. ẹ̀gbọ́n èmi máa bá yín ṣeré mi ò fọwọ́ ṣeré sọ́lọ́ burúkú ni yín ni abẹ́ ya wèrè ni mo máa ya wèrè gan máa change ẹ̀ fún yín sí. ó dà pé ń yọ àbí ẹ mọ wá fún mi jọ ó dà pé ti já wèrè. olóòsì wèrè mo ti yọ fàjẹ kí wá wá bí tọ̀sí ibi tí mo lọ rè ibi tí mo lọ gọ́gọ́gọ́gọ́ rè mo kàn fẹ́ dọ́gbọ́n yọ fàjẹ dé bọ́kọ̀ níyì ni. Gbogbo àdúgbò ìdẹ̀ ló dákẹ́ rọ́rọ́ tí mi ò rẹ́ nìkan kan báyìí. Ọ̀gá o. Ẹ káàsán sà. Ẹ káàsán o. Ẹ pẹ̀lẹ́ sà. Ẹ pẹ̀lẹ́ o. Ṣé ẹ wà ókè? Kí ló ṣẹlẹ̀? Kí ló dé gangan? Ọkùnrin ta o fẹ́ pè mí pa ni. Ó dẹ̀ fẹ́ sọ pé ẹ̀mẹ́ta là ń pokùn ní pópó àlàyé ló ń dá o. Kí ni ìtumọ̀ yẹn? Ẹ má bínú. Ẹ wo àwọn ọmọ mi mo béèrè olùṣọ́. Wo gbogbo wèrè tó ń kó káàkiri o ò lè rí ta fẹ́mi o ò lè rí ta fẹ́mi mi lè bọ̀ hámọ́ láíláíláíláí mi lè rà sínú ẹ̀ mọ́ o lọ gbé báwọn tó bá fẹ́ gbé fún lọ́sàn gangan òórìn lọ́sàn wèrè gan tó bá rà lọ́wọ́ ẹ̀ òkè goloria nìyẹn ṣí èrè ẹjẹ́ gbé síwájú ẹ̀ lè rí tàbí kí ni. aláwọn olùṣọ́ ni mò ń béèrè mọ́mì. àwọn wo ni mọ́mì olùṣọ́ kí ni. wòlíì church. ìrì tó wá rí mi bí ọmọ church ìrì tó orí mi bí aláàárẹ̀ àwọn bí wèrè tí wọ́n máa ń kó sínú kéèjì táwọn kan máa ń ṣọ́wọ́n káàkiri orí ẹ ti dàrú gbogbo style òṣì tó fẹ́ máa lo èkó sí tí mi ò rí bẹ́ẹ̀ mo understand gbogbo ẹ̀ pátápátá kò lè sí tó lè lò ládùúgbò yìí bẹ́ẹ̀ lè kò mọ́ ò lè rí lò máa sọ fáwọn èèyàn pé ti wọ́ bí ó ń ṣí èrè informant ní àbí informant ní pẹ̀lú tó kó sáyà yìí ó ń ṣí èrè babaláwo ló kún àdúgbò yìí tó bá jẹ́ babaláwo ló fẹ́ rí kò sí wàhálà màá mú ẹ lọ bẹ̀ kan fi kí ló ṣe sábà ò ti yàwó rè wá kí ló dé. arákùnrin èmi ní kí n sọ fún yín pé kẹ́ kún fún àdúrà púpọ̀ mo ń gbọ́ kẹ́ má bàa bọ̀ á. bàbá a bọ̀ á. èmi ní kí n sọ fún ẹ pé gbogbo àwọn ará ilé yín máa bọ̀ á ẹ máa ṣòfò dánú ni mọ́tò ló máa pa yín. lẹ́nu. ẹ gbààwẹ̀ ọjọ́ kan kẹ́ ní wákàtí pẹ̀lú Ọlọ́run ẹ̀mí ò kẹ́ má bàa bọ̀ á. àwọn tó ní abọ́ àṣẹ olórí burúkú ti wà bí o ti dálẹ̀ lù tán aláàárọ̀ ni mi ò ní ṣe rárá máa gbọ́ kò títí ẹ ní ṣé gbogbo òṣì ẹ tọ́ mu wà bí. arákùnrin ìgbọràn ó sàn ju ẹbọ rírú lọ àlàáfíà ni fún yín. olóṣòrí vision kò lè dá fáwọn tó ní ẹ tó bá kú omi. olúwa òbí mọ áńgẹ́lì wọn níkẹ́. olórí burúkú kò tiẹ̀ sí tí ò ṣì pùpọ̀ láyé tá a wà inú ẹ̀ ní o olóṣòrí vision aṣẹ́wó yan àdúrà kò ní dá fún ẹ ó ṣèdí bọ́bọ́bọ́ àbọ̀bọ̀ yóò ṣe menstruation ni. jọ báwo ni má bínú mo ń béèrè èèyàn kan ni Mr. Saamu. Yes, Mr. Saamu. yà wọ́n ga báyìí wọ́n lómi lára díẹ̀. Goat lẹ béèrè yẹn. goat bíi ti báwo. Mr. Saamu èèyàn ni mò ń béèrè kò ń ṣe ẹran. wọ́n ní wọ́n ga ń lómi lára. Yes. ta ló lè ní mọ́tò yìí ìdí mọ́tò tí mò ń wo ìfẹ́ jọ ti. máà tí mo sọ yìí. ẹni tí mo sọ rèé náà. Mr. Láre mo ṣàwò pé ṣé màdàmù ti ní mo ṣàwò pé ìdí pẹ́ńsù tí mò ń wo yìí ìdí pẹ́ńsù yín ni
mo ti wá yín lọ lé bọ̀dá mo ti dààmú gan lẹ́nu láti rí yín ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Mr. Saamu ẹ ti pẹ́ jù náà ẹ ti pẹ́ jù àmọ́ bí mo ṣe dé bí kankan rú mi lójú mo ń describe yín fún guy yìí ló ń sọ fún mi pé goat ni mo ń béèrè. Goat. Náà. Ta ló ń jẹ kí ni ìtumọ̀ goat? Ẹran ni. Ẹran bí ewúrẹ́ bí alálàkẹ́ jẹ́ ìráyé gbé alálàkẹ́ èmi alálàkẹ́ èmi wá Súrájú jọ ṣẹ́mi ni wọ́n pè ní alálàkẹ́ kò ní dá fún iye Àṣàkẹ́ iye Àṣàkẹ́ sẹ́ àní kò ní yẹ ìwọ Súrájú ń pè mí lálálàkẹ́ àbọ̀ lórí burúkú lọ́mọ yìí wo ìyá wèrè tó ń wò yìí ilé ọkọ tó wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó bí àwọn wèrè sí pẹ̀lú èjì ẹ̀ olótó ń ṣèṣìnà ọkọ bá lè jáde ó wá lọ fọkọ mi ọkọ mi tó fẹ́ ibi ló ń gbé ọkọ mi tó fẹ́ yẹ ní wèrè bó ṣe gùn tó yìí ó tẹ̀lé ìyá ìwà fọkọ mi sọ́ni kò rí ẹ̀ ti burú wọ́n wèrè tó ń pè mí ní góòtì sọ́ni pẹ́lẹ́ díẹ̀ ni kò ní dá fún ya ẹ̀ṣẹ̀. Saamu máa ní sùúrù náà góòtì mo. àbò ṣèrè máa ń jẹ gbàdúgbò ẹ̀. Góòtì mo pe great man of all time ni náà. Okay. GOAT. nǹkan dáadáa ni tó bá ní great nǹkan tó dáa off nígbà man Nǹkan gidi ni pé. bí goat náà ni àbí ó fẹ́ jọ bí goat. Súrájú àbúrò mi Súrájú àbúrò mi Súrájú àbúrò mi Ọlọ́run gàrí mi àtọwọ́ mi ò gbé mi ò mọ̀ pé yín mi ní má bínú alálàkẹ́ ni mo rò kó ń pè mí oníṣòrí burúkú pẹ̀lẹ́. Ẹ̀gbọ́n ó yẹ kẹ́ máa ní sùúrù kẹ́ máa calm down understand kọ̀kẹ́ tó sọ̀rọ̀. Ẹ kí n máa pa balẹ̀ ẹ̀kan jẹ́ kó máa cast yàn. ó ní mo káàsì òun ó sọ̀rọ̀ ẹ̀ di búrẹ́dì àbòpọ̀ náà mo rí ẹ̀bí orí ìmúzù ó ṣorí ń gùn bí ọ̀dọ̀ tẹ́kà. Àwọn ọmọ sí ìṣá ọ̀rọ̀ wọn fọ́ ní gan-an so nǹkan tó ń sọ nìyẹn. ọ̀rọ̀ wọn mọ̀ sí ọ̀rọ̀ wọn máa ń fọ́ ni ṣẹ́rẹ́yìn ọmọ àtijọ́ báyìí ọ̀rọ̀ yìí ó yàtọ̀ sí tiwa. ẹ jẹ́ apá yẹn tí ẹ jọ. Ṣe rí máa ń tèmi àti yín fẹ́ lórí yẹn máa yẹn ti lọ sí Ṣàngó. yé ni mo rojọ́ mo dáràn ìjọ tó lọ kí ni mo fẹ́ ṣe. Ẹ farabalẹ̀ máa yẹn ti lọ sí Ṣàngó àmọ́ wọ́n sọ fún mi wípé bẹ́ẹ̀ in 2 days time àwọn á lè settle àwọn àti settle in 2 days àwọn á settle sí Ṣàngó àmọ́ ó sọ fún mi pé a ṣe lè wá rí òun so ìgbà tó máa wá jẹ́ bóyá ọ̀la àbọ̀túnla yẹn lèmi ò lè sọ. ẹjọ́ dọ́là lọ́lá aṣíwájú wa mọ̀ sallallahu alaihi wasallam ẹjọ́ dọ́là mo bẹ̀ yín ni. mi tí lè mọ òun ló máa pè mí ló máa jẹ́ kí n mọ̀ àmọ́ fóònù yín ní ìṣòro nísìnyí kẹ́ ẹ wà available kẹ́ ẹ sure pé fóònù yín wà available at all times. kò sí wàhálà ó máa wà hàn. Saamu tẹ bá fi lè miss ẹ this time around ó ti tán nìyẹn o ẹ má délé mi mọ́ because bí mo ṣe ń wo bí 75,000 naira lọ fẹ́ máa sọ fún yín. 75. bẹ́ẹ̀ni. lóṣooṣù. Ọlọ́run ẹ̀yin ni mo bá bọ̀ títí ojú wọn ni mo ṣe máa ṣoríire Ọlọ́run 75,000 lóṣooṣù Ọlọ́run ò ṣe mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. bó bá ṣàṣe jẹ́ màá jẹ́ kẹ́ mọ̀ ẹ ṣáà jẹ́ kí fóònù yín wà available at all times. kò sí wàhálà. tó bá this time around ó ti lọ nìyẹn tẹ́ bá fi miss ẹ o. èmi ni miss ẹ ẹ̀yin ni kẹ́ tètè pè mí ẹjọ́ tó Ọlọ́run tó bá ní pé kí n máa lọ lẹ́ni náà mo lè máa lọ lẹ́ni o. Ṣàngó 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 Ṣàngó. ní gbogbo ilé ìbáyìí ṣé bí sọ pé tí fẹ́ máa lọ ni ṣé bí sọ́ọ̀lẹ̀ ni. ẹ dá wa lọ èmi máa bọ́lẹ̀ o èwo ń wèrè gan. Ṣàngó Ṣàngó Ṣàngó. tẹ bá fẹ́ jẹ́ ní gbogbo ẹ o. ẹjọ́ ṣáà lè máa lọ sí Ṣàngó yẹn báyìí báyìí ẹni tí mo fẹ́ lọ bá ohun tí ń dúró dè mí ẹjọ́ jẹ́ ká máa lọ ẹjọ́ tó rọ́ lọ́hùn. kí ló tẹ̀ ń wò báyìí ojú yín yẹ́lò ṣáà níbà ni. ẹ wọlé Ṣàngó ṣé ẹ fẹ́ sanwó gbogbo àwọn tó wà ní mọ́tò. mo ṣe máa sanwó ẹni tó wà ní mọ́tò nígbà tí o ṣe pé mi ni mo ra mọ́tò fún yín àbí mi ni mo ń bọ́ yín ṣé bówó tèmi ni màá sọ bọ́kọ̀ sọ́ọ̀lẹ̀ ni sọ́ọ̀lẹ̀ wọn kì í dúró gbèrò pé a máa lọ bẹ́ẹ̀ a máa gbé lọ lọ́nà ni tẹ̀dẹ̀ ń wo ẹ kọ́kọ́ dúró báyìí ẹ̀rù ń bá mi ó ṣé kò sí ẹ lọ wá gbolo. Assalamu alaikum. tẹlẹ mo kí yín o ẹ̀yin alára fa mi o a ní sori burúkú o. ẹ rọra o. ẹ pẹ̀lẹ́. wọlé kò yẹ ká máa lọ ṣùgbọ́n. Ṣàngó Ṣàngó Ṣàngó. wọ́n jẹ́ ká máa lọ. ẹ jọ chinchin wà ẹ̀bá wà ọ̀wẹ́ tó bá ní interest o tó bá fẹ́ jẹ o. madam lẹ́yìn oúnjẹ lòyàn ní mọ́tò yìí kí ni dé. ẹ má bínú bàbá ọkọ mi ẹ bí ni tèmi ṣe rí lèmi ṣe máa ń ṣe nǹkan tèmi ẹ má bínú. ọ̀nkú. àbí mi. chinchin bẹ́ẹ̀ ni chinchin wà ẹ̀bá wà. kí ló ṣẹlẹ̀ yín sóúnjẹ inú mọ́tò yìí.
Tálẹ̀ pé ló ń kú. Ẹ̀yin náà ni ẹ má bínú. Chinchin wà o. Ẹ̀bà náà dẹ̀ wà. Ó sì kú nu nylon. Àmọ́ kí ló ṣẹlẹ̀? Mo ṣẹ̀ṣẹ̀ gbọ́ téèyàn kan sọ ń sìn pé kí ló fà tẹ́ fi ń fóúnjẹ lọ̀yàn ní mọ́tò kí ló fà? Inú tèmi ṣe rí nìyẹn o. Èmi ò kì í jẹun ta o, èyí tẹ́ ń fi ṣe ń ṣe àtẹ̀bà lọ mi. Ọbẹ̀ yẹn dẹ̀ wá òkè o. Ọbẹ̀ wo ló ń wà òkè? Aláǹkanjú lọ sí Ṣàngó ẹ̀ ń fóúnjẹ lọ̀yàn, ẹ̀ ń fẹ́ ba lọ̀yàn, ẹ̀ ń fi chinchin lọ̀yàn. Ṣé ṣàkíwá bẹ́ẹ̀ ni? Onígbàwẹ́. Abọ́ọ̀dì ńkọ́? Bọ́ọ̀dì wà ń bẹ̀ o. Pọ̀nmọ́ kọ́ lélẹ̀. Gidi. Ó kàtà mi. Ṣé ẹ ṣe pọ̀nmọ́ yẹn lọ́tọ̀ ni àbò atárọ́wọ̀ nú ẹ̀? Pọ̀nmọ́ ilé mu ta o. Ó mu ta gidi. Pọ̀nmọ́ yẹn mu ta. Ó mu ta gidi o. Ó ga o. Ẹ ti ẹ̀ tẹ̀sítẹ̀ o. Chinchin yẹn ni mo ì máa jẹ létà, máa jẹ chinchin yẹn dáadáa gan. Àmọ́ pọ̀nmọ́ yìí ẹ ló mú ta báyìí. Ó mu ta o. Ó mu ta. Ẹ̀rín. Tapá bí ni kẹ́ mú. Ẹ̀yin fẹ́ jẹ yẹn kí n mú ilé. Tapá bí ni kẹ́ mú. Yé ó ti ń dà ló ti dà. Ẹni sùn rẹ̀ ní sùn. Ẹ ṣe wá náìsì báyìí. Irú èèyàn tí mo jẹ́ nìyẹn. Bẹ́ẹ̀ dẹ̀ mo yàn ìdíjẹ́ mo jẹ́ lọ́yàn ní mọ́tò. Mélòó ló ń jẹ? Ẹ̀ǹtí àná ọmọ ọlọ́mọ inú mọ́ ṣùgbọ́n. Bínú tèmi ṣe rí èmi tó ń kó o yẹ. Ìyàkọ́ máa jókòó síbẹ̀ yẹn sún sínú o, ẹ sún mọ́ra. Yes, Àlàyé nígbà tí gbogbo ẹ̀ ti lẹ́nu àti bọ̀ fún orí ẹ̀dá. Ọmọ ẹ̀ ti jíjì ní mo jẹ́ gbẹ̀yìn. Ọmọ ẹ̀ ti jíjì mo jẹ́ gbẹ̀yìn. Wọ́n ní kò gbé ẹnu ẹ̀ dákẹ́. Ẹjọ̀ mọ́tò tó fẹ́ sáré síbí. Ẹjọ̀ sáré síbí. Bó mo ṣe máa fọ́ orí ẹ̀dá mi. Bẹ́ẹ̀ tó bọ̀ ọ̀kọ́ lẹ́nu ẹ̀. Bèbí méje. Bèbí méje. Àwọn mọ́tò ìtìyà. Àwọn mọ́tò ìtìyà. Ayé mi ti bàjẹ́. Àwọn mọ́tò ìtìyà. Ọmọ ẹ̀ ti jíjì. Ayé mi o. Ayé mi o. Àdìjíjì ni mo jẹ́ gbẹ̀yìn. Ọwọ́ kìkì náà. Ọwọ́ rẹ̀ ó pariwo náà. Àbíàmọ̀ ayé. Àbíàmọ̀ ayé. Onda. Bàbá, mo jẹ jíjì àti pọ̀mọ́. Ẹ̀mú mu. Ẹ̀yin ni. Ọlárúfàì. Ẹ kú àtàárọ̀. Ẹ wò ṣé ò rẹ́ra. Ọ̀tẹ̀ tí hàn lójú yín pé ẹ gbádùn ra yín. Àmọ́ ẹ gbàgbé pé mọ́mí lẹ gbọ́dọ̀ jẹun jù. Ó yẹ kẹ́ trust me now. Àgbàrá mú bọ̀ báyìí. Sister mi, ṣé mo kó mo sọ fún yín pé wọ́n fẹ́ bẹ̀rẹ̀ nǹkan tí a bá wọn mú bọ̀. Ẹ wò nǹkan ẹ má worry. Especially tó bá jọlá mo máa ra nǹkan fún yín. Mo jẹ́rìí rẹ ọ̀sìn. Ó dà pé mo mọ ojú yìí o. Àbébí mi náà mú ẹ. Ó yẹ yẹ Sàámú. Ọmọ bébí. Sàámú lórúkọ mi. Ẹ ǹlẹ́. Ẹ kú àtàárọ̀. Àwọn ọ̀gá mi nù. Kémi ló máa sọ fún. Kémi ló máa sọ fún Ọlọ́run. Àwọn ọmọ ìfáàì. Ọ̀dà. Wọn ò lè jọ bàbá wọn. Kí ló rí? Sọ̀rọ̀ sọ báyìí ni bàbá wọn kí bàbá wọn ní flat bọ̀m̀bọ̀m bíi tiẹ̀. Òdì pẹ̀lú kẹtàkàtàn rẹ nu. Ìyá wọn náà jọ àfi bí RB. Ta ní jẹba wọn? Má wọrí. Sàámú, ọ̀rọ̀ kan bẹ tí mo tẹ̀ fẹ́ sọ fún un. Sórí ìyí ẹ̀gbọ́n tí ń lọ wájú òun pupa wọn tó wà sọ fún un. Tó kúrú. Tó kúrú. Bébì mi yẹn. Jẹ́ gbọ́ràn darí. Nǹkan kan ṣẹlẹ̀ sí láìpẹ́ yìí. Ó kó sọ́wọ́ àwọn kan. Àwọn bóyá gbé nípa ní àwọn bóyá gbọ́mọgbọ́mọ ni ó ṣàkóso ọwọ́ wọn. Nígbà tán gbèdé ibi tán ti fẹ́ lò wọ́n ti sọ nǹkan lù láyà mi. Bóyá ìwé tọmọ ìkajù ní o bóyá ìspòsọ̀ ní o tí ẹ mọ̀ bọ́mọ ẹ ṣe jí bọ́bẹ ni pé nǹkan ṣe òun níwòsù. Àwọn Yorùbá rò pé bóyá òògùn ti mú. Ọpọlọ tọmọ ilé òtọmọ ètò ìráyè sálọmọ lọ́nà. Ṣé ẹjọ́ wà bẹ́ẹ̀ ni? Sì ń bẹ́ẹ̀ ibi tó wí fún mi ni mò ń wí fún ọ. Wípé wọ́n ju nǹkan lù. Wàláì
ó wá pretend ó fún mọ́ra bíi pé nǹkan ṣóhun. ìwòsù báyìí. wọ́n wòsù. ìwòsù. kálọ́bọ̀ yóò pretend wọ́n bá pàdánù. a ti gbẹ̀gbìn. àbámu ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ mu. Bàbá ṣé nǹkan dẹ̀ ti bàbá. nǹkan mú nǹkan bà ó jẹ́rìí mi mọ́ ni ó mẹ́ni ó ní. ó yá ẹ mú bọ́lẹ̀ ẹ mú tẹ̀lé mi. ó káre wọn mọ̀ jẹ́ lójú ọ̀hún. yóò bá fẹ́ bọ́lẹ̀ ẹ wọ́ ọ. Guys, kí ló ṣẹlẹ̀? Kí ló tó yẹ pé òun nìkan ló wà níbí báyìí? Ó nìkan lórí ẹ̀gbá àbọ̀dé àwọn tó kò jẹ́ chinchin yẹn. Ẹ gbọ́ bàbá. Nǹkan tó sọ yìí ó strange sí mi, but at the same time, ṣé ó máa wúlò fún nǹkan ìtùtù báyìí? Kí ló fi ń ṣeré bí ọmọ ìjò yìí? Ó wúlò dáadáa bó ti wà yìí. Nǹkan kan bí nǹkan méjì ló kọ́ ìyàtọ̀ ń pa tiẹ̀ tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Torí nígbà tí wọ́n mú bọ̀ wọ́n ló jí tèmi gan sì fojú ara mi gan ni léyìí tí ò yẹ kó rí bẹ́ẹ̀. Àmọ́ bó ti wá wà yìí tí o bá lè mú délé tó ń ṣètọ́jú rẹ̀ dáadáa ní òru mọ́jú ènì yóò pọ̀ dẹ́ndẹ́ owó fún ọ. O gbọ́dọ̀ máa tọ́jú ẹ̀ dáadáa torí tó bá rìn síbí owó ni bọ́ọ̀rì sọ́hùn owó ni. Bó ti wá wà yìí o ọjọ́ 3 péré tó bá ti da owó fún ẹ tán yóò kú dànù ni ibi ó bá òun kò kú sí. Bàbá kò rí báyìí tẹ́lẹ̀ èyí tẹ́ni ká máa fún lómi ká máa fún lóúnjẹ gbogbo tó bá sì bẹ̀rẹ̀ ká máa ṣe fún yìí this is unusual kò kí n rí báyìí tẹ́lẹ̀ náà bàbá. ọmọdé ló ń sọ dáṣọ fún jó ọwọ́ tó ń gbé wá lásìkò yìí nù wọn a sì gbọ́dọ̀ tẹ̀lé sórí àwọn nǹkan ètùtù yìí ọwọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n máa mú wá sórí bó ṣe ń wò kọ̀ǹkọ̀ǹkọ̀ bí ìkọ̀kọ̀ tó bọ́ omi yìí tó bá ṣàti délé ìwọ máa tọ́jú ẹ̀ ohun tó bá ti ń bí ọ máa ṣe fún yóò pọwọ́ fún owó náà yóò sú ọ tó ń bá gbé pọ̀ dé. ẹ lè ṣọ́ ọ dá yín lójú dáadáa. sílẹ̀ tí wà ókè àbí kí n mú sí wa. ó kí n dá padà lọ. Kẹ̀rọ ó ń ṣọwọ́ bàkan kí nìkan tó ń sọ. Madam, mo fẹ́ kí n bù sí wá ni. Oúnjẹ ìpọ́nlẹ̀ ṣé rice ni kí n bù wá ní àbí ẹran ni kí n bù sí wá. Ìwọ ló gbèdè kí ló ní pé kí n bù sí wá. Ó ní ìdẹ̀ràn sí ni ma. Ẹran sọ pé òun fẹ́. Exactly ma. Ẹran pọ̀ nílé ẹ̀ ṣe lọ́pẹ́ ọ̀pọ̀ sí wa. Mo fẹ́ jẹ gbogbo pot. Ó wà ní ṣé ilé ìpé. Kí ló sọ? Ló ti wá òkè ma. Ṣé kí n sẹ́bẹ̀ ní àbí yìí? Mo ní kí ẹ má bù sí ma. Jọ, ṣó tẹ̀ máa jẹ gbogbo ilé ìtàn báyìí? Wọ́n, ohun tí ẹ ló mọ̀. Bó fẹ́ bó kọ̀, orí ẹ̀ máa pọ̀wọ́ fèmí. Tó bá ti jẹun tán, jẹ́ kí n mọ̀ kó pè mí. Yes ma. Kí ló ṣẹlẹ̀ kí lẹ́tọ̀ òun kọ́? Ó fẹ́ kí n bọ́ síta ni ma. Kò jáde. Wọ́n náà bọ́ síta, bọ́ sí ẹ̀nà kó dúró sí ẹ̀nà fún mi, kó máa ṣẹ́ ẹ̀nà fún mi. Tó bá ti ṣe tán kó pè mí, ṣó ti gbọ́? Olórí burúkú sí ṣe kò sí kàmá báyìí mo sì kàmá orí mi ò ní gbó orí mi ò ní gbà bọ́dé
báwo pẹ́ kúrò dé tó pé Ọlọ́run. Ìwọ lọ́jọ́ tó lọ yọ mí kúrò nínú ìgbèkùn tí mo wà yóò lọ yọ mí kúrò nínú ìgbèkùn tí mo wà kẹlẹ dàbí má gba ọmọdé o kí ìdẹ wà nù bí kí fúnra mi dẹ̀ máa mọ̀ ta ló máa mọjọ́ òkú ẹ̀ tìlú ẹ̀ máa dùn. Ṣé géèmù tí mò ń play ṣé kò ní yíwọ́ báyìí? Ṣé géèmù yóò ní yíwọ́? lọ ṣàánú mi Ọlọ́run. Kí ló fẹ́? Ẹni tó ń wọ̀ yẹn ò yé mi o. Àní kí ló fẹ́? Gbogbo nǹkan ta ti ń gbé fún ẹ̀jẹ̀ láti ìgbà tó ti dé ní jíjẹ ní mímu gbogbo pátápátá ló ń jẹ tán tí òkun kankan. O dẹ̀ lọ toilet sínú lágbà tó ti dé. Ó dáa, kí ló tó fẹ́? Okay, ṣó fẹ́ soft drink? Ó fẹ́. Okay, ṣó fẹ́ sweet wine? Okay, mo ti ń get things, that means pé ó fẹ́ nìyẹn. Ṣó fẹ́ alcoholic wine? Okay, no problem. Mo ti get ẹ̀bẹ̀ pé alcoholic ló fẹ́. Irú èwo gan-an ló fẹ́? Okay, bóyá kó sọ̀rọ̀ yẹn síta kí n lè gbọ́ dáadáa, màá lè mọ nǹkan tó fẹ́. Bóyá kó kúkú sọ, try láti sọ kí n lè gbọ́ ẹ dáadáa. Okay. Mi ò mọ nǹkan kan tó fi ọwọ́ yẹn kọ rárá, kò yé mi. Bóyá kí n pẹ́ni tó ti ń bá wa interpret látàrí kó bá interpret again. Ìyẹn ló máa better. Ó dẹ̀ jọ owó. Ọlọ́run á jẹ́ kó lè sọ̀rọ̀ o. Bọ́rí pé mò ń tọ́jú ẹ o. Mo ń ṣèké láti ìgbà tó ti dé o. Gbogbo nǹkan ni mo fi tọ́jú ẹ, kó rí ẹ péré fún mi o. Kó rí má gbọ́ àbọ̀dé o. Kẹ́lẹ́ ẹ̀dẹ̀ péré fún mi, kó powó fún mi o. Nǹkan tó ṣe wà ń bí nìyẹn o. Ire o. Ẹ̀bí tí bá mi mo rò pé mo ti ń pọ̀ owó látẹ̀sẹ̀ ni. Ẹlẹ́dàá mi jọ̀ọ́ má jẹ́ kí n pọ̀ owó, má jẹ́ kó rí mi pọ̀ owó bí mo ṣe gùn tó yìí. Àná ọ̀nà tó ló máa náwó mi àná ọ̀dọ̀ tí Ọlọ́run má jẹ́ kájé mi bàjẹ́, má jẹ́ kó rí mi ní owó. Kí mo kúra mi sí Ọlọ́run yọ mí nínú owó yìí. Ìwọ̀nba tó yọ Daniel kúrò ní owó òkè ní owó, fàmì yọ kúrò nínú owó tí mo kó sí. Gbogbo ara mi máa wá dòwó. Mi máa kó mi. Tí bàdé ní kí n fagídí jáde wèrè tó gbé bọ̀ dání máa fọ́ mi lórí dànù. Mo ń sùn nínú AC. Ibi tí ìgbà jẹ́.
Bàbá kí ló ń ṣẹlẹ̀? Èmi ò understand kó tó ń ṣẹlẹ̀ mọ́ o. Lóòótọ́ lè tún máa ń yàtọ̀. Àmì tó ń ṣẹlẹ̀ yìí kò yé mi mọ́. Kí ló ń ṣẹlẹ̀? Gbogbo bá gbé oúnjẹ tá à ń gbé fún láti ìgbà tó ti dé lóúnjẹ gbogbo ẹ̀ kò sí nǹkan tá a gbé fún tí ò jẹ tán. Bàbá ẹ̀dẹ̀ ṣọ́ pé nǹkan tẹ́ fi kàn ẹ́ ṣọ́ yìí kó ṣiṣẹ́ lára ẹ̀. Torí kò jọ pé ojú lójú mi ẹ̀ kó ṣiṣẹ́ lára ẹ̀. Ajẹ́kù ráìsì gan tó jẹ dànù sílẹ̀. Ìgbà tí máa fi wọ́n ní ẹ̀rẹ̀ mi ò rí nǹkan kan bẹ̀ mọ́. Á bẹ̀rẹ̀ tà sí pé màá rí owó. Bàbá ọmọ kò pọ́wọ́ o. Ọmọkùnrin yóò pọ́ kọ̀kọ́ o. Ṣé bí sẹ́kù máa sọ̀rọ̀ ní bàbá? Kò sọ nǹkan kan náà. Ṣé ló ń ṣe bí ẹni ọ̀hún ní kọ́ ọdẹ tí kọ́ ní gbé? Kò sọ anything lágbàá tó ti dé. Máa padà mú ni o. Ọ̀dà mò ń gbé wàá bá yín kó kúrò nínú ilé mi. Kò kówó kò kíkínú lọ́wọ́ dúró ṣe nínú ilé mi. Máa gbé sọ́dọ̀ yìí ni kó bá gbogbo ṣì dànù. Ayé mi ti bàjẹ́ tán ẹ̀rọ. Ayé mi ti bàjẹ́ tán bá. Olórí mi ò pọ̀wọ́ máa pa mí. Ṣé mi ò rà rí pẹ́sẹ̀ sí báyìí torí ọ̀nà ojú kòkòrò àti jẹ́ ìkúnjẹ ìbáyé mi jẹ́. Mo ti bọ́ mo ti wọnú o. Mo ti wọnú o. Ó máa fọ́ mi, ó máa pẹ̀ mí. Kí mo fẹ́ ṣe? Olúwa mo rọgùn mo ti jẹ ẹ̀ṣẹ̀. Olúwa ẹlẹ́ṣẹ̀ ni mí. Olúwa dáríjì mí o. Bàbá, àná tí ń bọ̀ sẹ́. Olórí burúkú ààrẹ wà lẹ́yìn ó ṣe bí olúndùn bẹ̀. Ẹni tẹ́ bá ti fún mi láyè kí n padà nù. Màá rí láìpẹ́. Kí ni wọ́n sọ pé ó ṣe mọ́tò? Ayé mi. Àbí kí n sáré sáwọ́ gbó láti bí ni. Tán bá sáré mú bọ̀ wọ́n máa pa mí. Àbí kí n wọ gbó láti bí ni. I'm sorry, ma. I don't know what is going on, but what is the problem? I checked everything this morning. Oh, sure, go check it. Yes, ma. I did, ma. Àwọn wòrì. Ọlọ́pàá ni. Àwọn ọlọ́pàá ni. Irú ìdádúró wo lélẹ̀ báyọ̀ lọ́wọ́? Bóyá ká pe mechanic because ó lè dá mi dúró nǹkan tó ń ṣe. Sorry, ma. Sorry. Madam, sorry, madam, kí ló ṣẹlẹ̀? Ẹ̀yin agbófinró náà kò sí problem. Mọ́tò mi kàn ní problem kékeré kan ni, so a máa sort ẹ̀. Okay, torí ọ̀nà estate yìí kò fi bẹ́ẹ̀ wà padà dání o. Àbí ká bá rí pé mechanic wa. Wá sí ní mechanic. Ẹjọ́, mo ṣe ní fọlọ́pàá ní. Nìṣòrí burúkú. Kò ní dá fún yín. Ẹ̀rọ kẹ́mi ò gbẹ̀mí bọ̀ kọjá ìsọ láti jẹ́ yìí. Gbọmọgbọ́ ọmọ ni wọ́n. Will you stop that? What is going on? Ẹ wò bó ṣe dàbí lábù láti jọ ìdí òjò ìrántí kankan mọ́. Kí ló ṣẹlẹ̀ gangan? Gbọmọgbọ́ ọmọ ni wọ́n ẹjọ́ tó lọ́rùn. Mọ́mọ́ dábòbò ìlú a máa ṣe ìgbẹ́ láti kú tọ̀nà ọmọ ọ̀dọ̀ màlá ní kó wá ṣe. Ọjọ́ kan lọ́wọ́ ìkàrẹ́ kò gbà. Ìwọ gbé mi láti kú tọ̀nù. Ológun owó ni o. Wọ́n kidnap mi ni o. Will you stop that? Àti gbọ́mọgbọ́mọ. Oya station ya. Let's go. Move it. Ó ti pẹ́ tẹ́tí ń wò wá ibi. Ó ti pẹ́ tó ti ń kidnap àwọn èèyàn. Dash for more. We've been in your case for so long a time. We kept tracking you. Ta ló mọ̀ pé arákùnrin through ẹ̀ la ṣe máa mú ẹ̀. Àpò mọ̀ pé pọ̀ ń tà. Irú ẹ̀ pọ̀ ń tà. But we won't stop until we track every one of you.
case file wà lórí table mi. But come to think of it, kò sẹ́ni tó kọjá òfin. Kò dẹ̀ sẹ́ni tó ń ṣiṣẹ́ ibi láyé tó jẹ́ pé òpin ò ní dé bá ń jọ kan. Òpin tẹ́ ti dé báyìí. And for you, congratulations. Pé ò bọ́ ha. Ṣé mo dúpẹ́? Oh, was so fortunate gan. Ó jẹ́ one of the victims tó yẹ pé àwọn ẹni báyìí tí wọ́n ti bà yín wọn jẹ́. Jẹ̀rí pé Ọlọ́run wà pẹ̀lú mi ni, Ọlọ́run wà pẹ̀lú mi ni. Ìyẹn ló yẹ kí mo pé yẹ kó lè ìgbẹ́jọ́ orí ìdè. Ẹ wò, bó ṣe jẹ̀jẹ̀ ni pé Ọlọ́run ṣe tó yẹ pé kò sí ẹnikẹ́ni tó wà láyé tó ṣe fojú rẹ̀ náà. Kò sí ẹni téèyàn lè fojú commonize lélẹ̀ pé irú èlé ta ni irú èlé tó bá mi sọ̀rọ̀ báyìí. Ẹni tó bá wà láyé tó bá fojú di èèyàn tàbí tó wò pé kí lè lè fẹ́ bá mi sọ ẹni ò ti kú wọn ti gbé sí ni ìwà òṣì ni torí kò sí ẹni tó lóun ò lè gbẹnu ẹ sọ̀rọ̀ ó lè gbẹnu ọmọ kékeré sọ̀rọ̀ ó lè gbẹnu wèrè sọ̀rọ̀ ẹnu olóṣó Ọlọ́run gbà tó fi fún mi ní mẹ́sẹ̀gì olóṣó lórí fíṣọ̀sì mi pé kí n gbàdúrà ọjọ́ kan. máfà ọlọ́fà mágùn ọlọ́gùn máfà ọlọ́fà mágùn ọlọ́gùn. Kí ni mo kóra mi sí báyìí? Kí ni wọ́n á lọ fún wọn lójú ìṣó fẹ́ máa kọ̀ǹtú ayé mi ni? Tí ó bá dé jẹ́ pé kankan tó ń sọ fún mi lọ́kàn pé tẹ lọ́rọ̀ ẹ̀ gbọ́rọ̀ sí lẹ́nu. Ìmọ̀ọ́dún tí mo ti gbàwẹ̀ gbẹ̀yìn mo sùn sí kò tí ìjújẹ̀jú mẹ́wàá lọ tí mo rò pé mo ti sùn kọjá tí mo ń lálàá burúkú. Ìgbà wà láago mẹ́fà fẹ́ lù báyìí tó yọ lọ. Ìgbà wà láago mẹ́fà fẹ́ lù báyìí. Aago mẹ́fà bá tètè lù má jáwẹ̀ ni o má já ni o. Gbogbo inú dẹ̀ lọ́ mi máa bẹ́ ṣàtúwọ́ lọ. Ṣé tí wọ́n bá gbàwẹ̀ abẹ́ máa ń wú ni? Gbogbo abẹ́ dẹ̀ ń ro mí gbogbo inú ló rò nítorí ọlọ́. Ọlọ́run má jẹ́ bọ́ àwọ̀ Ọlọ́run má jẹ́ bọ́ àwọ̀ mi ti lówó lọ́wọ́ mo struggle káàkiri ní òkú dẹ̀ sí ọdún tí mi ò fi lè struggle láyé mi kò sí ọdún tí mi ò fi lè struggle Ọlọ́run má jẹ́ bọ́ àwọ̀ gbé mi bọ́ àwọ̀ ibi tí ń pa mí Ọlọ́run tí mo gbà yẹn náà ó jì tó yẹ kó ti gbọ́. Tó bá jẹ́ pé mo fojú rẹ̀ náà lọ́jọ́ ní tí mi ò gbàdúrà tó ní kí n gbà ó fọ́ sára mi gbàdúrà yìí ni ṣé bí mo ṣe máa bọ́ á nì. Ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀ tó ń lo olóṣó fún mi láti save life mi. Ọlọ́run ò ṣe o. Lóòótọ́ kò sẹ́ni téèyàn lè fojú rí náà. Ó wà so fortunate kó end up like other victims àwọn ẹni bíi. Kò sẹ́ni téèyàn lè fojú rí náà lóòótọ́. Ta ló mọ̀ pé through wọ̀nyí la fi máa rí dáṣọ fọ́mọ mú? Ọlọ́run ti lo mi báyò compensation ló kú o. Mo máa ń bẹ̀jọba kan fún mi lówó. Òun ló kú báyò mo ti mọ́ dàárọ̀. Compensation you mean? Anyhow, compensation. Anyway, dáṣọ fọ́mọ. Gbogbo orú títí èyí tẹ irú ìwọ èyí tẹ wá ń tà. Mo máa ensure pé àmú every one of them. Ìwọ èdè la máa lò tá fi máa mú wọn. We're not going to rest on ours until tá bá mú wọn tán. Wọ́n máa pọ̀ wọ́n á máa ṣe AGM meeting. Wọ́n á máa ṣe meeting. A máa make sure pé ọwọ́ òfin ìdá òfin ó bá wọn. Officer. Yes, ma'am. Take her back to the cell. All right, ma'am. And as for him, ẹ ṣe gbogbo nǹkan tẹ́ yẹ kẹ́ ṣe. All right, ma'am. Kẹ́ fi lè release ẹ. All right, ma'am. Ẹ jẹ́ kó release mi kó fún mi lówó náà. Kó fún mi lówó náà. Mo ní kó move. Now move. Lórí èèyàn burúkú yìí. Apààyàn àjọmọ̀gbé. Parí. Ó ní bọ́ nínú ilé tó wà nú ẹ̀. Ọjọ́ yẹn ló máa gbà. Ọjọ́ yẹn ló máa gbà tí n bá bèrè owó mi tó bá lóhùn òní. Ọjọ́ yẹn ló máa gbà pé mo burú. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO. SAAMU ALAJO.
gbowó mi Sàámú Alájọ oṣù bá parí mo fẹ́ gbowó mi Sàámú Alájọ Sàámú Alájọ máa gbowó mi wọ́n fẹ́ fowó ṣe nǹkan rẹ̀ ní fún wọn ní owó wọn máa gbowó mi bó pẹ́ má yàrá wájú ti bí fún wọn lówó wọn máa gbowó mi bó pẹ́ jàgùjà ni wọ́n fi àjọ bojú ní sáré Sàámù Chicago fún mi lówó mi olóòótọ́ lọ́mọ ẹ̀ sí Sàámù fún wọn lówó wọn wọ́n kì í jó sọ bẹ́ẹ̀ mú gbọ́ bẹ́ẹ̀ òye alájẹṣẹ́kù alájẹpamọ́lẹ̀ ní dájọ́ jẹ́ nítorí ọ̀dá owó ni mo ṣe ń dájọ́ fún mi lówó mi má jẹ́ kó sún wọn fún wọn lówó wọn bóṣù bá ti tán mi ò fẹ́jọ́ mi ò fàròyé bóṣù bá tán fún mi lówó mi fún wọn lówó wọn ò Sàámú o.